nípa ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n ní ń mọ àì náà ni èmi náà fẹ́ dá sí. òun kọ́ lórí bá ìṣòro nàìjíríà o bí kí wọ́n sí bọ́dà yìí kéèpù ó sì wálẹ̀ àwọn olówó tí ń bẹ́ẹ̀ jẹ́ ń gbàjọba lámọ̀ràn kọ́ mọ́ sí bọ́dà yìí pé kí ṣe ìmọ̀ràn tó ta rárá wọ́n sí bọ́dà lóde ràn án kí wọ́n yé máa ta oúnjẹ lọ́wọ́ gbogbo ọlọ́run bá kọ́ bá fún ìjọba wa ṣe o. Otasansan rédíò and TV. ìjọba jọ̀wọ́ kán bá ní wàtúnṣe sọ̀rọ̀ oúnjẹ tó wọ́n gógó yìí kán bá ní wàtúnṣe ṣùgbọ́n kí n má pọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ kí n mú ọ́díò yẹn wá fún yín kí gbogbo ọjọ́ gbọ́ kẹ́yìn náà gbọ́ báwọn èèyàn ṣe ń pariwo bọ́n ṣe ń pariwo báwọn èèyàn ṣe ń sunkún. ẹ̀rí mú torí ọ̀wọ́n gógó oúnjẹ tó wà níta yìí àwọn èèyàn láwọn ọ̀fẹ́ bíjọba ṣe ń ra oúnjẹ wọn láwọn ọ̀fẹ́ bí wọ́n ṣe ń ra oúnjẹ bá ṣe ń pín ráìsì bá ṣe ń pín gbàlú bá ṣe ń pín yéró yẹn páwọn ọ̀fẹ́ kí wọ́n ṣe ètò kí wọ́n gbé ìgbésẹ̀ bí oúnjẹ ó ṣe wálẹ̀ pé làwọn fẹ́ káwọn ò lè máa fi owó ọwọ́ ara wọn ra nǹkan fúnra wọn pé eléyìí tán ń pín fáwọn yẹn pé gbàwo làwọn fẹ́ jẹ́ dà ọjọ́ mélòó làwọn fẹ́ fi jẹ́ sójoojúmọ́ níjọba máa fáwọn sóṣooṣù sọ́sọ̀ọ̀sẹ̀ ni ṣùgbọ́n kíjọba káwọn ọ̀fẹ́ yẹn kíjọba ó ṣe ètò ọ̀nà kan ṣe àwọn programs tí oúnjẹ ó fi gbà dẹ̀rọ̀ tí ó fi wálẹ̀ tí price oúnjẹ ó fi wálẹ̀ táwọn ó fi lágbára láti máa rà á tí owó táwọn ó fi máa rà á ó fi jẹ́ pé yóò máa tó àwọn táwọn bá ń rà kó ti wọ́n jù táwọn èèyàn ń sọ nìyẹn ṣùgbọ́n kọ́mọ́dà ìgbà pé bóyá àṣejù mi pọ̀ tàbí bóyá pé kankan míì wà ń bẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ táwọn èèyàn ń sọ ẹ jẹ́ ká jọ gbọ́ igbe báwọn èèyàn ṣe ń para lórí rédíò ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ mú wá fún yín kí ló dé kíjọba Tinubu wá nǹkan ṣe sílẹ̀ yìí náà ilé ti pọ̀ jù àtàbá ń ra rice àjílẹ̀ rice ní 80,000 85,000 láwọn ibòmíì 78 láwọn ibòmíì 80 láwọn ibòmíì 85 kí ló dé gas 1 kg gas is 1,500 níbòmíì 1,2 níbòmíì 1,3 níbòmíì kí ló dé ó ti pọ̀ jù náà abọ́ ẹ̀wà kan 2002 2003 ó ti pọ̀ jù kíjọba wá gbogbo gbogbo àwọn ọ̀nà tí nǹkan fi lè rọrùn ẹ jẹ́ ká gbọ́ táwọn èèyàn sọ àwọn ọ̀nà táwọn èèyàn suggest àwọn best solutions remedies táwọn èèyàn suggest ẹ jẹ́ ká jọ gbọ́ ká jọ wò ó kí ló dé ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ wò láti bẹ̀rẹ̀ kẹ́ gbọ́ dópin kẹ́ ẹ sì share rẹ̀ ẹ share rẹ̀ bóyá yọkàn tí ẹ dọ̀dọ̀ àwọn ìjọba yẹn bóyá lọ́dọ̀dọ̀ Tinubu bóyá yọ̀dọ̀dọ̀ Senate President Akpabio bóyá yọ̀dọ̀dọ̀ Gbajabiamila olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ bóyá yóò dọ̀dọ̀ speaker of the house rep ìyẹn Tajudeen Abbas bóyá yóò dọ̀dọ̀ rẹ̀ àtàwọn senators míì bóyá yóò dọ̀dọ̀ senator Lérè Oyèwùmí ẹ jẹ́ ká ẹ wò ó ẹ ṣe àfikẹ́ ẹ ṣe ààrẹ o kẹ́ ẹ ṣe ààrẹ gidi because táwa lè ṣe leléyìí o. ẹ kú ètò àwọn nǹkan tí gbogbo ẹni kókókó náà ni èmi fẹ́ mú o àwọn ìjọba wa wọ́n dákun torí Ọlọ́run o tí wọ́n bá wa jẹ́ kí nǹkan ó dín ó náà ní rọrùn fún àwọn ọmọ Nàìjíríà o nǹkan tí wọ́n ju o à ń fúnni lóúnjẹ tá a bá fúnni lóúnjẹ kó bá tán tí gbogbo ìgbà náà wọ́n fi máa fún wa ṣùgbọ́n tí nǹkan bá dínwó tá a bá nílò àti kó dínwó gbogbo yóò rọrùn ó yìí nǹkan jà àti wọ́n jẹ́ kẹ́ o ọ̀nà má jàtìjàtì ni wọ́n nira fún wa o ẹ kú ètò ara àánú gbà o. àmì ẹ ṣeun. hello ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. ẹ káàárọ̀ wa aleykum salaam. ẹ káàárọ̀. adúpẹ́. ayé kò tó ní gbóná o. àmì o. ẹni sí ìyàwó náà ní sí ìgbọ́ o. àmì o. àfa àlèyé gbà fọlọ́ látẹ̀yìn kára ni o. ẹ ṣeun. oúnjẹ tíjọba láwọn ọmọ ọpẹ náà kan solúsàn wa o. kábà ní sí bọ́dà epo sí kọ́sọ́ wálẹ̀ tó lè kárí nù oúnjẹ yẹn mélòó lọ́jọ́ kárí títa bá gbé oúnjẹ lónìí tá à ní jẹ́ tán bọ̀bí gbogbo nǹkan ti lé ọlọ́run bá mílíọ̀nù kọ́ bá ní dẹ́ olédè yìí ọlọ́run níjọ́ dàrú ayé kò tó ní jóná o láhàólà. wàlá kó ata ilé àbúlá rẹ. hello ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. hello ó ti gé. hello ẹ káàárọ̀ orúkọ yín o ojú òpó yìí ń ṣe bákan. hello ẹ káàárọ̀. salaam aleykum. wa aleykum salaam. na alfa nora ni akela ilé adéjì sí ìsàlẹ̀ ọba ìwò. ẹ ṣeun. ó kí n púpọ̀ o ẹ ní sí ìròyìn kà àmín o. àwa náà ní sí yín gbọ́ o. àmín.
ọ̀làlá ìlàhìlàlà. orílẹ̀-èdè nàìjíríà wa yìí àti ká máa fi àdúrà ran àwọn tí ń darí wa lọ́wọ́ torí àwọn ti wà nínú ìgbádùn àwa mẹ̀kúnnù àwa la wà nínú ìnira ọlọ́run ọba láàánú jùlọ kó ṣe ìdẹ̀rùn fún àwa mẹ̀kúnnù náà. àwọn olórí wa náà wọ́n sì mọ nǹkan tó lè rọ nàìjíríà lọ́rùn tó lè rọ mẹ̀kúnnù lọ́rùn wọn ò tí ì ṣe ni. gbogbo àhá oúnjẹ oníhóró àhá nǹkan kíkún lé sí ni ẹ wòye táwọn ará ìsì tẹ́lẹ̀ nígbà tó tó di pé wọ́n há ráìsì palliative àbíkílẹ̀ ẹ̀ pè nígbà wọn há tán ẹ wòye tí ráìsì wàá dà lónìí abẹ́ẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ bí. ìhà oúnjẹ káàkiri yóò tún lé sí ni ibi tí nǹkan ti lè wálẹ̀ kí wọ́n sí bọ́dà oúnjẹ tá à ń ṣe nàìjíríà kò tó wá jẹ á ti pọ̀ ju oúnjẹ lọ èèyàn mélòó ní dáko ní ìsìn oko náà tá a tún dáná wò tún já gbádùn ní oko wọn lọ máa pààyàn bẹ́ẹ̀ títí sí ń fa náà àwọn tí ń pààyàn náà kò wù wọn láti máa pààyàn nígbà tí gbogbo ẹ wálé kókókó náà ní tó fi di pé wọ́n ń pààyàn wọ́n fi ń gbowó kọ́lọ́ ọ̀sánú wa wọ́n mépo wálẹ̀ wọ́n ti bọ́dà fún wa gbogbo nǹkan máa lọ déédéé ọlọ́run gbà fún wa o. àmín ẹ káàárọ̀. wa aleykum salam. adúpẹ́ o. ayé kò tó ní bàjẹ́ o. àmín. orúkọ tèmi ni àlùfáà Ibrahim Akéwùsọlá ní Kútì Ìwó Ọ̀ṣun state. ẹ ṣeun. nípa ọ̀rọ̀ oúnjẹ tí ẹ ní ń mọ háì náà ni èmi náà fẹ́ dá sí. òun kọ́ lórí bá ìṣòro nàìjíríà o bí kan sí bọ́dà yìí képo ó sì wálẹ̀ àwọn olówó tí ń bẹ́ẹ̀ jẹ́ ń gbèrú jẹ́ ń gbàjọba lámọ̀ràn kọ́ mọ́ sí bọ́dà yìí pé kì í ṣe ìmọ̀ràn tó dáa rárá kí wọ́n sí bọ́dà lóde ràn án kí wọ́n yé máa ta oúnjẹ lọ́wọ́ gbogbo ọlọ́run bá kọ́ bá fún ìjọba wa ṣe wọ́n ń gbìyànjú níjọba Tinubu ọlọ́run bá kó fún ọ sí ni àdúrà náà láti mọ̀ sí ràn wọ́n lọ́wọ́ ọ̀la aláhàúlà ọ̀làkùwọ́tà ilé abìlà ilé àdìrìyà sí màṣálà àtàwọn kan. hello ẹ káàárọ̀ orúkọ yín àti tẹ́ ẹ ti ń pè o. hello kí lẹ kórúkọ yín. ojú òpó yín wọ̀n ọ̀tọ̀ o àgbọ̀ yín ojú òpó yín wọ̀n ọ̀tọ̀ ẹ dákun ẹ kú wá padà ẹ dákun ṣẹ gbọ́ ojú òpó yìí láàárọ̀ yìí tọ́ hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. orúkọ àti bí ẹ ti ń pẹ́ ti wà ń bẹ́ o. hello ẹ káàárọ̀ orúkọ yín àti bí ẹ ti ń pè. hello ẹ káàárọ̀. orúkọ yín àti bí ẹ ti ń pè. ayé kò tó ní bàjẹ́ o. àmín orúkọ yín. ilé ọ̀sán ní bàjẹ́ nàìjíríà ò ní bàjẹ́ olú ẹnì kọ̀ọ̀kan wọ̀ ní bàjẹ́ olúwa dábànìjà ló ń pè látòrò tó ilé Ifẹ̀ bàbá fẹ́ wàrà. ẹ ṣeun. eléyìí ti máa dá sí mbẹ̀ bàbá wa Tinubu tó bá jẹ́ bọ́dà tó tì ló máa mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè nàìjíríà kó máa fi kó irinṣẹ́ fún àwọn àgbẹ̀ kan ti fẹ́ kó dẹ̀ jẹ́ kó wálẹ̀ kára lè di aráàlú rárá ni aráàlú ó jẹ́ epo wálẹ̀ kára di aráàlú kó mọ́wó sìmẹ́ǹtì wálẹ̀ bọ́dà tó lóun tì í sìn ebi ń paráàlú ó gbówó lépo gbogbo nǹkan ló wọ́n gógógó àǹdẹ́ ká má tún dá gbogbo ẹ̀dá bàbá ẹ̀ nìkan lórí náà àwọn gómìnà wa náà kí nípa fẹ́ ń kó lérí ará ìpínlẹ̀ wọn sáyẹ́dì ìbùdó pé fún wọn sì kò sí lẹ́kọ̀ọ́ kan tó rí gbà olóṣèlú ẹgbẹ́ wọn náà pé fún gómìnà kan ló ń fi owó ara ẹ̀ ra oúnjẹ fún àwọn ará ìpínlẹ̀ lẹ́kìtì yẹn kí ni tọ̀sún ṣe tó rà ń mú Oyètọ́lá tó kù mẹ́ olè tó wà ń bẹ́ sí lóun náà tó wá ń ké fún àwa tá a já láàlú tá a jẹ́ mẹ̀kúnnù àti àwọn olówó tó wà ń lu ìkọ́mọ̀dà ọgbẹ̀ ẹ̀dá ìjọba káwọn náà dá léeṣẹ́ lẹ̀ owó wa tán kó lọ ọlẹ̀ òkèrè yẹn kó fi dá léeṣẹ́ lẹ̀ bó jẹ́ léeṣẹ́ láìlọ́n bó jẹ́ léeṣẹ́ èso àwọn ọmọ wa rí sẹ́sẹ́ gbogbo àwọn ọmọ tó yọ gbogbo aráàmù kalẹ̀ tó yọ yahoo kalẹ̀ wọn á rí sẹ́sẹ́ àìsíṣẹ́ lójú ọ̀yà yàkúyà ayé kò tó níbàjẹ́ o orílẹ̀-èdè Nàìjíríà ò níbàjẹ́ lẹ́nu kọ̀ọ̀kan wo níbàjẹ́ irúfẹ́ wàrà náà ò níbàjẹ́ o kódà ẹlòmínà wọlé. ẹ ṣeun kan ni adúpẹ́ kódà n tẹ́ ẹ dálẹ̀ láàrin ìṣẹ́jú kan ẹlòmíì ó lè lọ sùn. ọ̀rọ̀ tó sì nítumọ̀ tó ní kìmí ẹ káàárọ̀ o. ẹ ṣeun adúpẹ́. ẹ káàárọ̀ o. ẹ kojúmọ́ o. Sẹ́ńdò láti Odòrì nílùú Ìwó. ẹ ṣeun. kí lẹ kó bọ́ yín. Sẹ́ńdò. kí ni jẹ́ Sẹ́ńdò. fóònù kan ló bẹ̀rẹ̀ nígbà kan. àní fóònù ló jẹ́ Sẹ́ńdò kí ló kọ́ tí. hello bọ̀dà Sẹ́ńdò. Sẹ́ńdò. wọ́n ti kú òun bẹ́ẹ̀ nù. ẹ pé apádà orúkọ yín ni kẹ́ wàá pọ̀ ní gangan la fẹ́. hello ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. sọ̀rọ̀ mẹ́rin lọ sọ pé Nokia ló kọ̀ wọ́n bá wọn. hello. ẹ kò jùmọ̀ rí. àgbọ̀ yín ojú òpó wọn dá o. ojú òpó yìí ò tọ́. wọ́n tọ̀ ẹ dákun ẹ tó bá gbìyànjú. ó fẹ́ ṣe bákan mẹ́ láàárọ̀. ó fẹ́ so mọ́ra wọn lọ́rùn díẹ̀díẹ̀ ni ẹ jẹ́ àmọ́ múlẹ̀ ìlọ́nà. hello ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
hello. ẹ kú ojúmọ́ o. hello. ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. orúkọ mi ni amúlá látàyè wúyẹ́ tìrì. àmọ́lá àbí kílẹ̀ pẹ́ra yín. ọjà pọ̀. ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. ẹ ṣeun. ẹ̀rọ ẹ̀ka tí wọ́n ti dà látàlá ya ni. ẹ ṣeun. gbọ́ ìdí ọpọlọ ọ̀rọ̀ tí mo fẹ́ dí mi sọ ń bẹ̀ ọ̀rọ̀ tí bàbá wọn bá tajọ sọ láàárọ̀ yìí òun ló yẹ kí ìrìnàjọba wọn jọ ìpàdé lé lórí láwọn àgbààgbà òsì àgbààgbà akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè wọn jọ ṣe ìpàdé lórí ẹ̀ bí tó ṣe wá lórí ẹ̀tọ́ yẹ kẹ́ fi ìjọ padà fún un náà yẹ kí bàbá yẹn ó ti ní yọdún tẹ́ fi ṣe ológorí wọ́n lè ní yọdún tẹ́ fi ṣe alágbádá náà tí wọ́n ti ní ẹ̀sẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àti ìjọba wọ́n tẹ̀lé àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ ọba láàánú kọ́ yọ àpò olùkọ́ ẹrú o ayé kò tó ní dojúrò olùkọ́ náà àtàláyà gbogbo ẹ̀ ìwò kò ní dojúrò láti ọlọ́run ọ̀tọ́ parapọ̀ náà ò ní dojúrò lọ́la káwọn náà wà láǹkó ata ìlà. hello ẹ káàárọ̀. Assalamu alaikum. wa alaikum salam. orúkọ tèmi ni àbúrìjẹ lílì láti yànnà jẹ́sàgòrò ìwò Ọ̀ṣun state. ẹ ṣeun. àkí ààrẹ wa máa ń gbìyànjú o bọ èyí tí ó lè mú gbogbo nǹkan yìí gbọ́n adẹrùn náà ni pé tó lè kárí wa tó bá ká yẹn sìn oúnjẹ ò lè kárí gbogbo wa epo lórí bọ́dà rẹ́sì yẹn kí wọ́n bá sí bọ́dà kíkọ́ yẹn wálẹ̀ kí gbogbo ọdẹrùn dọ́là yẹn náà kí wọ́n bá wà kẹ́sí sí ọ̀rọ̀ dọ́là yẹn náà orúkọ gan abẹ́ ti ọrọ̀ ajé Nàìjíríà ayé kò tó ní ìbàjẹ́ o. àmín o ẹ ṣeun adúpẹ́ o. hello ẹ káàárọ̀ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. kí lẹ porúkọ yín. hello. hello. ojú òpó ni òkè èso àwa ẹ̀dá kan ẹ̀ tún wà pé ojú òpó ló ń ṣe bákan bákan láàárọ̀ ẹ káàárọ̀ o. ojú òpó ilẹ̀ òkèèrè yìí ọ̀fẹ́ ẹ ṣe dáadáa láàárọ̀ tọ̀ ẹ kò sojú òpó ń tà ń lò yẹn ẹ ló ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. wa alaikum salam. adúpẹ́ sà. ẹ ti fẹ́ o. adúpẹ́ o. ẹ ní ti ṣe o. àmì orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè o. kúta ìsàmọ́ láti kúta ìkẹta ìmọ̀. ẹ ṣeun bàbá adúpẹ́ o. bẹ́ẹ̀ni à ń sọ pé ká ní sùúrù ìgbà tí ìgbọ́ yẹ pé ẹgbẹ́ kan ló rẹ̀ ń fi lórí méjì àwọn èèyàn ẹnu tó wà bẹ́ẹ̀ yóò tá a ti ń dáàbò tó ń tó kù ẹ rí i pé bí bá ṣe pé Tinubu gan láyà wàhálà tó ti wà níwájú Nàìjíríà ti pọ̀ jù ọ̀jẹ́ nìkan tó láyà láti kojú ẹ̀ ká sì ní sùúrù fún káwọn ibi tí ó bá dé ọlọ́run bá Nàìjíríà jẹ́ o. àmín o àmín ẹ ṣeun adúpẹ́ o. hello ẹ káàárọ̀ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. kí lẹ porúkọ yín. Abdulaziz Akínọlá. Abdulaziz Akínọlá láti Ilé Ifẹ̀ ẹ ṣeun. láti Ilé Ifẹ̀. ẹ ṣeun ọ̀ya. nǹkan tí èmi fẹ́ sọ ni pé ọ̀rọ̀ ìṣèjọba Nàìjíríà kódà àwọn tó ń ṣàkóso wa gan tá ń darí wa kìíní yẹn ti dàrú mọ́ wọn lọ́wọ́. àfi kí a máa fi àdúrà àbí ká máa fi gbà wọn níyànjú ká máa ṣàdúrà fún wọn. ká máa ṣàdúrà fún wọn. àwọn gbọ́n mọ wọ́n kàn wò ó pé káwọn fọjọ́ ọdún mẹ́rin àwọn káwọn get out ni. èyí mélòó ni palliative ló máa kárí lórílẹ̀‐èdè Nàìjíríà. lóòótọ́ politics kan mú wá ó dáa nígbà ká máa produce nǹkan tá a máa ń jẹ. ṣùgbọ́n tí bẹ́ẹ̀ náà ni kìnìún yẹn máa materialize. tọ́ba sí bọ́dà èyí lè sáré kó ló máa produce fúnra wa yẹ àwọn Boko Haram àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n lé àwọn èèyàn kó lóko ọ̀nà owó lọ́ máa gbà máa fi produce fúnra problem gan nìyẹn. nígbà tí àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ àwọn ọmọ Nàìjíríà òkè sọ̀lẹ̀ ṣùgbọ́n àwọn tó ń lé wọn kó lóko ń kọ́ tó provide security fún wọn. ìkan tó lè alternate kìíní yẹn ní pẹ́ẹ́sì sí bọ́dà yẹn ó jẹ́ ọmọ wọlé lọ́dà bí ọmọ Nàìjíríà ò ní mọ̀ nira. ayékò tó ò ní bàjẹ́ ò ìwọ ò ní bàjẹ́ ò assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam ẹ ṣeun adúpẹ́ o láti ìlú Ilé Ifẹ̀ Ọlọ́run sì pé kẹ́yìn òrojú òpó ń lò bó ṣe ṣe bákan. kódà ó já gaara. kódà ní lọ́kì o. lọ́kì ni. ẹ̀lú ẹ káàárọ̀ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹ bá wa pa rédíò yín kẹ́ ẹ torúkọ yín dá ẹ pa rédíò yín dàbí kẹ́ ẹ sún sẹ́yìn bẹ̀. èmi ni
Alhaji Adémọ́lá Adébáyọ̀. láti bo. láti wò. ẹ ṣeun sà. ọ̀rọ̀ tí bàbá wa Ọbásanjọ́ sọ nípa three-tier government tó yẹ ká ní Fúlàní àfúlání. tẹ́ bá jẹ́ kí autonomy wà fún council tẹ́ bá ń pín fún gbogbo èèyàn ẹ tí wọ́n bá pín fún tí wọ́n bá rí wọ́n mọ̀ lé ìyá tí a máa nù wọ́n mọ̀ lé bàbá rẹ̀. mo ní lágbà táwa wà ní council tí wọ́n pín commodities láyé bàbá wa Bọ́lá Ìgè gbogbo àwọn èèyàn náà rí commodities yẹn ẹ jẹ́ kí council wà kọ́mọ̀tì yìí pé gbogbo tí wọ́n bọ̀ láti kìnnà kan dìrú federal government ni tí federal government wọ́n máa ń ní three-tier government Fúlàní àfúlání náà kí federal wà kí estate ọ̀wà kí káńsù náà máa ṣe tiẹ̀ yóò nípa tí wọ́n máa kó fọ́dàlù náà. àwọn dá súnmọ́ káńsù gan àárín kankan jẹ́ tí wọ́n pín nígbà tí wọ́n ò pín dé káńsù dáadáa lára Ọlọ́run wà pẹ̀lú yín o. àmì o ẹ ṣeun gan ni a dúpẹ́ o. ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ ṣeun ẹ kú ètò orúkọ tèmi táwọn kàlejò láti ilé lọ́lọ́ yìí. tábàríkà orílẹ̀-èdè Nàìjíríà wa lẹ́nu àrígbé títà tí ìgbà wa ti lù búdé bẹ́ẹ̀ ni nǹkan fẹ́ bàjẹ́ ó ti ń bàjẹ́ látàrí àwọn bàbá wa tàbí ọkọ yàn síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ẹ̀kọ́ fàdà wa lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n àtúnṣe sí wa lọ́wọ́ àwọn olórí wa lọ́wọ́ àwọn pẹ́sidẹ̀ntì wa àwọn gọ́fúnọ̀sì wa àwọn sẹ́nitọ̀ wa àwọn ọlọ́rẹ́kùsì wa àwọn darí wa gbogbo àti wà láti bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà sí láti jẹ́ kí gbogbo nǹkan lè pọ̀ tí gbogbo nǹkan lè sọ plọ́ọ̀sì kó lè rọ torí lè tàlejò lọ́rùn kárámọ́ ní ẹni bọ́ọ̀dì wa tèmi bẹ̀ wọ́n kí wọ́n ṣe àtúnṣe lórílẹ̀-èdè Nàìjíríà nígbà orí torí wa bàjọ́ lọ́la haúlà wàlá kwata ìlàbíà. ẹ ṣe àdúpẹ́ o ẹ ló ẹ káàárọ̀ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi gan-an láti ní ìgbà tí mo dá ẹ kẹ́. ọ ń jáde ẹ̀dí à ń gbọ́ yín. ọ̀rọ̀ tí kò fẹ́ dá sí sílẹ̀ ìṣe mọ́tò. bọ́ bàbá wa Tinubu tí wọ́n ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà kí n ṣe pé òun ò ní plan tì wọ́n. àwọn náà ní plan kan fẹ́ ṣe èèyàn kan ní débi kankan máa wò tí nǹkan kan bàjẹ́ lórí wọn. ṣùgbọ́n tó ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ wà mójútó gan-an ẹ̀rí bọ́dà epo gbogbo wa ti mọ̀ pé gbogbo wọn ti bẹ́ gidi náà rẹ̀ láti gbé ìtẹ́lẹ̀tẹ̀lẹ̀ ẹ̀ kàn jẹ́ pé bí bàbá wa ti wọlé wọn yọ lẹ́ẹ̀kan náà ni ọba akẹ́ ti mọ̀ pé tó lè pé wà nù. ṣùgbọ́n náà èso tó yẹ kí wọ́n bá ti ṣí ni pé irú ti tẹ́lẹ̀ bí a ti wà náà ti tàn láti yọ sọ́bìsì kó lóye òun wà wá sí bọ́dà rẹ̀ torí pé a lè pòdùsì abẹ́lé ṣùgbọ́n àwọn tí wọ́n jà pòdùsì mo fa lágbára gbogbo wa ní ìgbà fẹ́ lo oko ní ìgbà ìgbà ká padà sí ẹgbẹ́ fẹ́ni tí ó lo oko yóò gba ọlọ́pàá bíi mẹ́rin kẹ́nìkan ló lẹ́nu ọ̀nà kẹ́nìkan lọ tó kọ́ máa sọ àwọn ẹgbẹ́ ń dáko kó rà sí jí ẹgbẹ́. ẹ ṣeun. ìgbésẹ̀ tí mo rẹ̀ dẹ́gbọ̀n wájú yìí mọ̀ ń sọ̀rọ̀ yìí nìkan láyìí oko tí mo jáde kà méjì ni. àwọn Fúlàní wọ́n dẹ̀ parí rẹ̀ ó lè pé kò sí nǹkan kan bẹ̀rẹ̀ tẹ́ bá dé dẹ̀ bí síìdì tó ṣe rí bí ọdún méjì sẹ́yìn. ẹbí ní tó wà lóko lọ́dún ní ìsìn láyé ní ìsìn tó máa lọ pàtàkì gbogbo tó jẹ́ bíbọ̀dì fún olóko nìyẹn bọ̀dọ̀ ṣe jọ sọ́bìdì yẹn kí wọ́n bá ní fáì kí wọ́n bá ní tí bọ́dà alẹ́ fún gbà díẹ̀ náà gbogbo tó lé kankan kan yóò tẹ̀ wà lẹ́. ṣẹ́pẹ́ ráìsì fún wa ní ìsìn báyìí ṣé ráìsì agolo mẹ́rin iná là fún odidi ọdún 5 àti 7 dín ló. nígbà tí wọ́n pẹ́ kan jò ní láti 43 ráìsì bíi 78 wọ́n bá tó pẹ́lẹ́ ní ìsìn báyà 120 ní ó jì.